ikọ̀ rúmẹ́ni ọwọ́ wà nílùú Ìjẹ̀bú Òde pẹ̀lú màmá Esther Ajayi níbi tí àwọn ọ́fíìsì yìí ní Reverend Esther Ajayi ni wọ́n ń yẹ̀wò ní kọ̀ọ̀kan ìjèjì láti mọ̀ bí tí wọ́n bá ṣe dé. Kòwó dẹ wọ́n dẹ̀ kọjú mọ́ orí ẹni ní àpáàpá pé ìyẹn náà mọ ohun tó ń ṣe òun ní kó máa lọ́kọ̀ káàkiri. àwọn ènìyàn pàtàkì wà nígbà yìí. Délé Mọ̀mọ́dù wà níbí, aláṣẹ àti olùdásílẹ̀ Official wọ́n kọ̀ wọ́n ní pẹ̀lú màmá. Ọba kọ́kọ́ fún ìyàn tí òun kọ́kọ́ máa kó jẹ́ fálọ́gbà lómi. Alọ́gbà ó ṣe nǹkan mi. You see, that's courtyard as well. Yes. You can just put chair. You understand? Àwọn àgbàdùn àwọn àkọ́sí àdìgbò kọ́sí àdì alájẹgbádùn rẹ̀. That is one of the room here as well. It's very. Àwọn tá a bá bẹ̀rẹ̀ sáwà, táà ìṣọ̀bá wá fún tírénì, wọ́n lè má máa lọ kọ́ máa bọ̀. Kọ́ ní orí oṣù mẹ́fà, wọ́n bá ṣe tó kọ́ bí agbẹ́sì, àwọn ní àtúndé. We have a big hall here. So if there is any seminar. Àti gbogbo ọjọ́ graduation, ìpínlẹ̀ gbogbo ẹ̀ tí wọ́n máa jáde. Go out, that's the people who want to go and rent. Àlìrẹ́ǹtì, So we have àṣẹ́bí, So àgbẹ̀ spíkà sí. of the speaker here, we have a changing room. Lọ́sọ̀ changing room, Yeah, that's a changing room. yóò ti tán, ọ̀rọ̀ ọ̀gùn ṣe. Mr. Abiodun Pàṣẹdà ló ń ṣàlàyé ọlọ́kan-ò-jọ̀kan fún Reverend Esther Ajayi ibi tí wọ́n bá iṣẹ́ dé. You see? God pàṣẹ dà, God will bless you. Ṣé ẹni ẹni ẹ̀ sọ fún yín sà? Ọ̀rọ̀ charitable organization is somebody that have it in his blood that have got passion for it. Brother Pàṣẹ dà have got passion for it. Nǹkan tó jẹ́ rọ̀ wá lọ́rùn ni. He has got Holy Spirit. I'm going to tell the story. The day we declare this place. Holy Spirit told me, he came for me for prayer. Holy Spirit said, that man that is coming, you are going to help him. Finish. Man, you say, what will you do? Those are just one say. Your relationship is a better. Olóòtítọ́ òṣòro mọ̀. Òní ìdí bá ń kí tán nílò. Ojú ọ̀sẹ̀ lọ́nà mú ọmọ máa ń sọ́dọ̀ òkú. Yes. Okay.